nígbà tẹ́ mọ̀ pé ní ìdí orúkọ tẹ́ ẹ fẹ́ lò láti fi bá MC Olúọmọ jà ṣé ẹ mọ̀ pé àwọn olórí burúkú actors kan wà female actors tó ti fowó wọn jagun dí ọ̀dọ̀ MC Olúọmọ tẹ́ ẹ lè lò àwọn yóò lógo mọ́ ọmọ. pásítọ̀ tá a gbé lọ lánàá wọ́n pe ọgá yẹn báyìí ọmọ ní tíátà yẹn wọ́n pè ní Aisha kìnnì kan náà máa fi gẹ́ yẹn òun ló ṣe kìnnì láìpẹ́ yìí nìbàdàn tán ló ṣí ṣọ́ọ̀bù aṣọ nìbàdàn gẹ́ ìyẹn náà gbé fẹ́ǹsà tó ń sọ fún ṣé Aisha Lawal fẹ́ǹsà mi wà lọ́wọ́ ẹ̀ o tí wàá pé mi ò mo ti kówé fún nígbà yẹn máa gbà padà. lọ́mọ àǹtí aláǹtì ìyàwó oníyàwó the business woman òun lè wá mú torí pé ó ṣe nǹkan rẹ̀ torí pé ilé tẹ̀yìn obìnrin kì í ṣe nǹkan rẹ̀ ẹ wá nǹkan tẹ́ ẹ fẹ́ lò tí ẹ rí Aisha Lawal orúkọ ẹ̀ lẹ́wà lọ lò ń bẹ̀ ẹ tún sọ pẹ̀lú confidence tẹ́ bá gbàgbé jẹ́ ràn yín létí. kò wá sí wàhálà wà lọ lọ́jà obìnrin sọ́tẹ́ẹ̀lì ó ní ẹ fẹ́ sàtọ́gẹ́ gbà lọ́wọ́ mi ò mọ ibi tó kó àwọn tó kù sí mi màá tó fún bọ̀ mo sì mọ méjì mo màá tó gba méjèèjì yẹn lọ́dún yẹn lọ́rùn national secretary làbújá àdóyàrò àbádóyàrò kan ló kàn mo kàn rí question kan lọ́wọ́ ẹ̀ wà ní kébì gbé lọ bàbá gbé mọ́tò làbújá ní àdóyàrò bá ní mo fẹ́ mọ́tò tó gbé wa mo bá ń kẹ́ni tó gbé lọ́ máa gbé bọ̀ báwọn kọ́sọ̀mù ti gba mọ́tò lọ náà ni mo ní láti lọ ra Sienna mi mo gbé lọ fún àdéyàwó mo tún lọ ṣe fẹ́ǹsà kan bíi blue color báyìí tá a gbé lọ lọ́jọ́ yẹn ẹ mọ̀ pé mi ò sábà ń wo social media mẹ́ẹ̀ bí èlò kan gbèmí jọ́kejì pé òun ti rí fẹ́ǹsà ń post ẹ̀ birthday gift fẹ́ǹsà tá a gbé lọ lánàá wọ́n pe ọgá yẹn báyìí ọmọ ní tíátà yẹn wọ́n pè ní Aisha kìnnì kan náà máa fi gẹ́ yẹn òun ló ṣe kìnnì láìpẹ́ yìí nìbàdàn tán ló ṣí ṣọ́ọ̀bù aṣọ nìbàdàn gẹ́ ìyẹn náà gbé fẹ́ǹsà tó ń sọ fún ṣé Aisha Lawal fẹ́ǹsà mi wà lọ́wọ́ ẹ̀ o tí wàá pé mi ò mo ti kówé fún nígbà yẹn máa gbà padà èmi ni mo ra fẹ́ǹsà tó ń gbé fún àwọn kan o mari yẹn náà ló ṣe ń gàgà báyìí ló pòsì fẹ́ǹsà mi mo ní tẹ́ẹ̀mà ni màá kó fẹ́ǹsà bí ẹni pé ní lọ́ra ẹ̀pà sí gúgúrú wá fóònù tí mo mú dání ọ̀gá mi ó gbà more than 10 lọ́wọ́ mi fóònù yìí olùṣe sí Ìkẹjà mo gbà ní fóònù lọ́yẹ̀ mo fẹ́ lè sàkóòlù tọ́lá ìpè báyìí olùṣe sínú wa ní kókó wá fóòdì mi ì láìkí fóònù nígbà yẹn wọ́n gbà tí mo rà títí tí mo rà fún mi náà bínú kẹ wà ọ ṣe pè fún mi náà ni wọ́n dẹ̀ ní máa ra fóòdì wá èmi náà tẹ̀ máa lọ rà mo fi ra fóònù yẹn lọ́dún yẹn lọ tí ì rí nǹkan kan màá bẹ̀rẹ̀ pẹ̀lú yín gidi gan I have the time. The only person to stop me is state chairman. My expose to go abu tẹ̀ṣe. Pé ẹ pè mí lára burú èèyàn. My expose to go abu yín pátá. Àfi tí n bá mọ̀, tí mi dẹ̀ evidence ẹ lọ́wọ́. Mo ti package gbogbo evidence gbogbo mọ́tò mi tẹ́ fọ́ ó wà lọ́wọ́ mi. Gbogbo mọ́tò mi tẹ́ sún ó wà lọ́wọ́ mi. Ilé epo mi tẹ́ bàjẹ́ ó wà lọ́wọ́ mi. Ọmọ tẹ́ pa kéèsì ẹ̀ wà nílẹ̀. Gbogbo evidence yín bàbá yín package ẹ̀ pátá. Enough is enough. Tí wọn bá lè bá ẹ sọ̀rọ̀ ipe kó shut up your mouth ìjọba tó ga ẹ ṣe ó wrong pátápátá n tó ní láti ṣe ni kó lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run tó bá ní ṣe mo ṣàbúrú sí Olúọmọ rí mi ṣàbúrú sí rí aburú kan ni mo lè ní mo ṣe aburú tí mo dẹ̀ ṣe náà mi lè rí láyé rí aburú wàhálà ẹni Sàlámì ṣe tó fi kú. ṣé ti rí ẹ káàbọ̀ èmi á máa sọ wípé ká lóòótọ́ lẹ sọ pé ẹ ra fẹ́ǹsà fún MC Olúọmọ torí ẹlẹ́yìn ra fẹ́ǹsà ṣé wọ́n tàtà náà ta fẹ́ǹsà ni àbí wọ́n ṣe fẹ́ǹsà táwọn ọmọ yahoo ń lò yẹn ni ẹ kì í rí kóbìnrin lógo ọkùnrin ló ṣe fún ni ẹ ìwà orúkọ àwọn gbogbo àwọn olórí burúkú female actor táyé wọn ti bàjẹ́ tí wọn lógo mọ́ tẹ́mc tó ti fẹ́ rí tó ti ẹ̀ṣù tó hàn ẹ̀rọ orúkọ àwọn yẹn dá ọmọ ọlọ́mọ tó ránṣẹ́ bísínẹ́sì ẹ̀ tó gbájúmọ́ ayé ẹ̀
orúkọ ẹ̀ lè ń rí dá ẹ̀yin olórí burúkú somebody ẹ wá sọ pé wọ́n àtàṣe mọ́ orúkọ tẹ́ dárúkọ náà àtàṣe mọ́ bẹ́ẹ̀ bá dárúkọ wọn ní àtàṣe mọ́ tẹ́ bá ń jẹ̀jà ọmọ onímọ́tò yín ṣé máa yín dá sí ni ẹ̀yin lè mọ nǹkan tó yọ yín lẹ́jọ́ ń jà sí ká tó ń bèèrè wípé gbogbo ọ̀tẹ̀ sọ tẹ́ ń sọ pé MC Olúọmọ ṣe yẹn dájúdájú ìrọ̀lẹ́ ń pa dájúdájú èké ni yín tó pé lóòótọ́ ni nǹkan tẹ́ ń sọ kò yẹ kí ọ̀rọ̀ yẹn rí báyìí kò yẹ kí ẹ dárúkọ ọmọ ọlọ́mọ tí ó lóun ò tiẹ̀ ní fẹ́ǹsà òun ògùn rí ẹ fi respect sí orúkọ ọmọ tẹ́ ń pè lórúkọ woman yẹn she work for her money nílé tí lóbìnrin ò kí ń ṣoríire àfikún lọ dún àwọn onímọ́tò gbogbo àwọn obìnrin lẹ́yìn pọ̀ àti ìdó onímọ́tò ara wọn ò tí ì balẹ̀ ẹ̀jẹ̀ ẹ máa blog orí burúkú ẹ máa sọ rọ́bìṣì lórí àwọn kí mọ nǹkan tó yẹ everybody pass through ẹ kàn bọ̀ síta access camera ẹ bẹ́ẹ̀ sì máa sọ oríṣiríṣi àtúgbò yẹn olórí burúkú náà tẹ́tí ń cover àwọn wọ́n jẹ́ ká jẹ̀bẹ̀ nípa àmọ́ ṣe kí ló ṣe yín ẹ wá ṣẹ́kù ṣe ọwọ́ yín náà tẹ́ bá ń fi impress ẹ wá ṣẹ́kù ṣe ọwọ́ yín náà tójú bá ń tìǹ torí pé gbẹ̀yìn ti ń ṣe nǹkan rẹ̀ tẹ́ẹ̀mù kò tọ́ǹbà tọ́nù ni ẹ wá ṣẹ́kù ṣe apá yín o ẹ̀yin sọ nǹkan tẹ́ẹ̀ bá rí mọ́ mi ì fẹ́ dárúkọ yín bọ̀ máa post fídíò yín ìsìtìjà bàbí kí wọ́n pè wọ́n tẹ̀bẹ̀rẹ̀ sí ní sọ rọ́bìṣì lẹ́nu ẹ jẹ́ kí lọ́ọ̀yà kó ṣe kí ni kó sùn yín ẹ wà mọ̀ nǹkan tó ń pè ní ẹjọ́ ń gba 10 million lọ́wọ́ yín ẹ̀yin tí ẹjọ́ ń tó gba 10 million lọ́wọ́ ẹ̀ ẹ wọ apology fọ́tò ẹ fídíò yìí náà ẹ̀yin náà ẹ wọ apology fídíò yìí. wọ́n bẹ̀rẹ̀ sí lọ tag picture one Aisha Lawal sí fídíò tí mo ṣe and I'm trying to let the people know the general the public láti mọ̀ pé Aisha Lawal tí mò ń reverse yìí pé wọ́n fún ní fẹ́ǹsà she's not the one tí wọ́n lọ mú picture she's not the one tí wọ́n lọ fi picture sínú fídíò tí mo ṣe o Aisha Lawal yẹn kọ́ o òun kọ́ ni ẹni tí mò ń reverse o ká má ṣe mistake o ẹni tí mò ń sọ pé ó gba fẹ́ǹsà ó mọ̀ra tó bá mọ̀ pé irọ́ ni mo pa mọ̀ n kó jáde but Aisha Lawal tí wọ́n lọ fi picture sínú fídíò tí mo ṣe kán má fi nǹkan tí ò ń ṣe nǹkan ẹni nǹkan fi ba àtẹni ẹlẹ́ni jẹ́ tábàdẹ̀wọ̀ ọdún léyà a ní ó gbọ́dọ̀ jẹ́ ìdùnnú fún gbogbo ẹ̀dẹ́ èèyàn mo ṣe decide pé ní ọdún ìbànújẹ́ èèyàn kọkàn gbọ́dọ̀ wà látọwọ́ tèmi àti muslim brother mo fi ṣe fídíò yìí Aisha Lawal tí mo rí fáàsì mo ń ṣe Aisha Lawal táwọn èèyàn lọ gbé picture ẹ̀ wọ́n ti ń mix ẹ̀ mọ́ra wọn òun kọ́ o tó bá dé stage ẹ kí n gbé picture ẹni tí ó gba fẹ́ǹsà jáde máa gbé jáde ẹ ò lè rí inú fídíò mi kí mo gbé picture Aisha tẹ̀yìn lọ́mú fi picture ẹ̀ sínú ẹ̀ ẹ lè rí inú ẹ̀ for this mo bẹ ọgbà ẹ̀dẹ́ èèyàn kárí pé aṣọ ìṣesí wa àtiwàsí wa ká má bá àwọn èèyàn ló jẹ́ ẹni tí yóò jẹ́ ìgbì òkun pígbì o ẹni ẹlẹ́ni ká má fi picture ẹ̀ sínú fídíò tí mo ṣe o ká má tag fídíò ẹ̀ ká má tag ẹ̀ mọ́ fídíò tí mo ṣe is an innocent kò mọ anything about a fẹ́ǹsà issue ọlọ́run àgbàdúrà wa gbogbo aṣọ ọdún ayọ̀ ọlọ́run ní fílẹ̀ ìṣàṣùwọ̀n. ṣé opposite video yẹn ṣó ní làákàyè nínú ṣé làákàyè wà ń bẹ ẹ ní làákàyè sà ẹ ní làákàyè làákàyè yín orí yín dojú bolẹ̀ Aisha ti sọ fún yín báyìí síbẹ̀ rí. Hi everybody, my name is Aisha Lawal. So initially I did not want to say anything on this particular matter. This matter has been flying around, this crappy matter has been flying around. But mi ò fẹ́ sọ̀rọ̀ mo wò pé gbogbo nǹkan kọ́lé máa ń fèsì sí. Àmọ́ mo notice wípé ó di dandan kí n sọ̀rọ̀ báyìí nítorí àwọn customers mi, àwọn olólùfẹ́ mi, àwọn aunties mi, àwọn àbúrò mi, àwọn ọmọ tí mo bí náà. So that tó bá di ọjọ́ iwájú wọn ní sọ pé àyè dákẹ́ torí mo notice wípé ní 2025 tá wà yìí internet ti dé level tó yẹ pé tó ń bá sọ nǹkan kan tó ń fẹ́ sọkún ẹ tó fèsì á dàbí ẹni wípé lóòótọ́ ó ṣe ni. Ẹ má wá gbàgbé o ibi tí mo pẹ́lẹ́ ayé mi dé mi ò kí n ṣe ọmọ kékeré tí n bá jáde láti wá sọ wípé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ni o kò sẹ́ni kankan tó máa nà mí lẹ́gbà tó bá yẹ kí bẹ́ẹ̀ ló ṣe rí. Ó dá mi lójú pé láti ìgbà tí ẹni tó bọ́ síta tó fi ẹ̀sùn yìí kàn mí mo wà very sure 100% sure pé ẹnì kan máa ti pè wọ́n o wípé ẹ ti dọmọ pọ̀ ní wọ́ọ̀dù o pé Aisha Lawal àtẹmú yìí kò sí tó kan àbó nǹkan náà fún un mo mọ̀ lọ́kàn ara wọn wọ́n mọ̀ wípé àwọn ṣe mistake pẹ̀lú nǹkan tó sọ yẹn but torí pé wọ́n máa ti lọ́kàn ara wọn pé ṣèbóbìnrin lásán ni kí ló fẹ́ ṣe
actress ni kò sí nǹkan tó máa fà wọ́n jẹ́ ọ̀rọ̀ yẹn dẹ̀ ti go viral ó ń dùn mọ́ wọn ọmọ bọ́n ṣe máa padà mọ́ tí wọ́n sọ̀rọ̀ wọ́n dákẹ́. Now note, I studied law for 7 years. Owó náà fi tọ́ mi private university ni mo lọ. For this reason pé mo máa ka law fún odidi ọdún 7 gbáko ó yẹ kẹ́ mọ̀ pé the law will take its course lórí ọ̀rọ̀ máa nìyẹn ẹgbẹ́ yẹn sẹ́gbẹ́ kan. Now moving forward lórí ọ̀rọ̀ Venza èmi Lawal Aishat Ọládùnní tó ní ṣọ́ọ̀pù aṣọ sí Ìbàdàn according to him mi ègún Venza rẹ̀ mi ìra Venza rẹ̀ mi ò wárí mi ò fúnyàn rí tábà wá rẹ́ ní kankan tó sọ pé bí a mo fóun ní Venza rí ẹ má bò mí o tẹ bá bò mí Ọlọ́run ní bó àṣírí ẹ jáde kẹ́ wá sọ mi ò ta Venza rí tábà rẹ́ ní kankan tó sọ pé wọ́n ta Venza kan fóun èmi ni mo fóun àbí mi ni mo ta fóun tẹ bá bò mí Ọlọ́run ní bóyin ẹ jáde kẹ́ wá sọ tábà rẹ́ ní kankan tó sọ pé mo ojú mi báyìí ni wọ́n ṣe fún ní Venza àbí mi ni mo wà lọ fún àbí mo wà níbẹ̀ tẹ bá bò mí Ọlọ́run ò ní bóyin gbogbo àṣírí yóò ní bò lágbára Ọlọ́run ẹ jáde kẹ́ wá sọ tí a bá rẹ́ ní bọ́ọ̀dì tó sọ pé mo rántí nígbà tó ń ṣe bá dé ǹjọ́ kan tó torí bí ìmọ̀ Venza ẹ jọ̀ọ́ ẹ wá sọ o that has never been my car mi ò gún rí mi láìkẹ́ rí àwọn ọ̀rẹ́ mi tó súnmọ́ mímọ̀ pé kì í ṣe mọ́tò mi and besides please you people should put some respect on my name Venza gan kéré sí nǹkan tí mò ń gún lọ́wọ́lọ́wọ́ báyìí àwa lè sọ o tó bá wá jẹ́ wípé bóyá ẹ̀ ń rò lọ́kọ̀ ara yín pé bóyá mo mú Venza ọ̀hún bóyá mo sún níná ó yóò ti sú mi àbí mi fẹ́ káwọn èèyàn rí lọ́wọ́ mi nígbà tí mi ṣe wèrè mi ò sún Venza náà rí ṣẹ́wárẹ́ ni tí wọ́n sọ pé wọ́n fún mi ní ẹ̀bùn yìí èmi àti wọn ò ní relationship tán lè fi fún mi ní ẹ̀bùn tó tóbi tó tó yìí o èmi àti wọn ò ní relationship tán lè fi wò pé Aisha mo pè é lájòrò mọ́tò yìí ó lè dọ̀la kàríyàn fún mi mọ́tò bọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí that has never happened ìyẹn bẹ́ẹ̀ yẹn ṣé wá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí kẹ́ ẹ máa fi ẹnu àbùkù bá tọmọlàkejì yín jẹ́ látara nǹkan àbùkù tẹ́ bá gbọ́ tẹ́ ẹ dẹ̀ ṣe findings yín tẹ́ ẹ ń dìde tẹ́ ẹ ń jẹ́rìí èké lórí ọmọlàkejì tẹ́ máa ti sáré kẹ́ kámẹ́rà síwájú ẹ rántí pé ẹ bímọ ẹ dẹ̀ rántí pé ẹ̀yin náà ní ayé títí yín ṣé rí makanmakan lóye ń kan ni níjọ́ tí oríire bá kan ẹ̀yin náà ẹnìkan á dìde ìjẹ́rìí èké yẹn náà fẹ́yìn náà lágbára Ọlọ́run kò ju bẹ́ẹ̀ yẹn lọ. And for young girls out there, majorly because I have sisters, younger sisters and cousins and nieces and the likes, I'm going to say this. Ẹ wò, ẹ má lọ fara ṣòfò pé torí pé ẹ believe pé bóyá ẹnìkan ló ṣe nǹkan kan fóbìnrin. Irú obìnrin ṣe rere. Níjọ́ tí mo ti wọ night bus lọ sí Aba kò sẹ́ni tó gbé mi ńgbà yẹn. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí dáadáa tájọ́ wọ mọ́tò lọ Aba tá máa wọ mọ́tò adìyẹ sùn lọ sùn bọ̀. Nígbà tó ń yield nísìnyí ẹ má yẹ kán gbé pé ajá lọ́bọ̀ fún yín pé ọkùnrin nìkan ló ń ṣe nǹkan fóbìnrin irú obìnrin ń ṣe dáadáa see when we sell movies to Amazon, Netflix they pay us in dollars and ṣe rere please be focused ẹ má yẹ kán distract yín I've seen so many people mo rí àwọn business owners náà tó sọ pé they are making us look like ẹni tí ò mọṣẹ́ ṣe my dear lọ wá ṣe kú ṣe ọwọ́ ẹ̀ àbí kò re-strategize kò dẹ̀ béèrè fún àánú Ọlọ́run irú obìnrin ń ṣe rere see I might not be able to say more than this in this video because the right step will be taken. Note, like I said, I studied law. But I'm doing this video for the sake of my customers, my sisters, my aunties, for all the trolls that have bullied them on my behalf. Dansaki gbogbo yín, ẹ máa wo bó ṣe máa kàn yín padà. Ẹ máa gbélé gbọ́. Ó dàbọ̀. Ẹ káàbọ̀. Ẹ ṣáà rí nǹkan tó sọ fún yín. Ẹ máa tó tẹ́ gbogbo yín máa tẹ́ gbogbo yín pluggers orí burúkú yẹn ẹ máa tó tẹ́ gbogbo yín pẹ́ẹ́pẹ́ta ní pluggers ẹ bẹ̀rẹ̀ sí máa sọ ọkọ tẹ́ẹ̀rì ẹ bẹ̀rẹ̀ sí máa sọ ọkọ tẹ́ẹ̀rì gbogbo ọ̀rẹ́ fẹ́ dá sí gbogbo ọ̀rẹ́ fẹ́ sọ sí kí ló bí ọlá kò ní ọkọ ó yàn lè ní kí ló lé kété kò ní ọkọ ó yàn lè ní orí yín ti burú mọ́ bọ́.